Túnjí, lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ bí ojú. Àmọ́ mi nífẹ̀ẹ́ débi pé mo fẹ́ fẹ́ ẹ. Tán bá mú wa àti Yọ̀mí wá síwájú mi, tán ní kí n fẹ́ mímí lélẹ̀. Má yẹ kí n tọ́ ẹ Túnjí. Yọ̀mí ni máa fún wọn. Kí lẹ̀ṣẹ̀ mi gan tó fi kúrò rẹ̀ mi tó yìí? Túnjí, ṣé lóòótọ́ lo nífẹ̀ẹ́ mi? Tọkàntọkàn. Ó dẹ̀ fẹ́ kínú mi dùn. Tó bá jẹ́ bẹ́ẹ̀, wàá yọ̀ǹda mi. Wàá jẹ́ kí n fẹ́ ẹni tọ́kàn mi yàn, ẹni tọ́kàn mi fẹ́. Abáyọ̀mí ni mo nífẹ̀ẹ́. Lóòótọ́ ni pé ẹ̀gbọ́n mi làbáyọ̀mí. Bọ́lá àkókò tá a wà yìí, Abáyọ̀mí ń wá ṣoṣo. Ó tẹ̀ ti dandan. Ó rí ṣoṣo. Túnjí! Báwo ni ṣe báyìí? Túnjí, Túnjí, but ó yẹ kó mọ̀ pé irú kan báyìí kò dáa náà ó jí. Kí n kò dáa? Ọmọ serious. Mo serious. Fẹ́ wẹ̀ ọ́ mi. Ẹ̀yin, ẹ̀gbọ́n ni mo pè yín o. Ní sùúrù, okay. Mi ò gbàṣẹ́ ní dín mi ò tàbí ó ní papọ̀. Túnjí! Kí ni tí mo wo ilé ìbáyìí sí? Túnjí má ṣe bẹ́ẹ̀, mo fọ́ náà wọn máa bẹ̀ jọ torí Ọlọ́run drop ọbẹ̀ ìjọ Túnjí. Kò tí fẹ́ dalẹ̀, wọ́n dá. Lẹ́ni, máa gbẹ̀mí ẹ̀gbọ́n mi, máa rẹ̀ gbẹ̀mí ara mi. Wọ́n á parọ́ fún mi. Abáyọ̀mí, ẹ̀gbọ́n ni mo pè é. Onísùúrù náà báwo ló ń ṣe báyìí náà? Wọ́n máa fi inú fùfú dà pọ̀, wọ́n máa bẹ̀bí jẹ. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Túnjí jọ. O tún sọ̀rọ̀. Túnjí jọ. Túnjí. Winda. Hey, Túnjí, sọ ọ̀dọ̀ kí ló ṣẹlẹ̀ gan-an? Túnjí, ó dẹ̀ dáhùn, ṣé bí wọ́n ló ń bá sọ̀rọ̀? Kí ló ṣẹlẹ̀? Wo Túnjí, àánú ẹ̀ ò ṣe mí o. Ọlọ́run àánú ẹ̀ ò ṣe mí rárá. Bóyá lo mọ̀ pé tí ń rìn ní bèbè ẹ̀wọ̀n. Jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Ọkùnrin tó bá torí ẹ̀lẹ́kan kú, ẹgbẹẹgbẹ̀rún ẹ̀ á kọjá ibi tó bá kú sí. Blood group ti ẹ̀gbọ́n ẹ̀ kò bá ti sí yẹn mọ́ bóyá ká lọ try it. Doctor, ṣé tí blood group mi bá bá lọ tí má dúró ní tẹ̀jẹ̀ ara yín dẹ̀ mi á wà okay? Why not? Bó jẹ́ ká tiẹ̀ ṣe test tiẹ̀ náà ká ṣọ́ọ̀pù bá mu. Ó ti yá ẹjẹ́ àlọ́. Then let's go. I mean, ṣé oyin ti wà okay?
pẹ̀lẹ́. Nígbà tó tèmi gan bọ́ sórí treadmill mi. Sórí bí n ṣe ń wò ẹ́ yìí ó tẹ́ mi lọ́rùn. Why? Àní bí n ṣe ń wò ẹ́ yìí sẹ́ tí mò ń wo ọmọ mi nínú ẹ̀ àlàáfíà ló jẹ́ fún mi. Tó bá jẹ́ bẹ́ẹ̀ òun láti ṣe kíá torí o mọ̀ pé mi náà ní nǹkan púpọ̀ tí mo fẹ́ ṣe ń bì. Ó máa ń gbàgbé pé níbi kò sí nǹkan tó ń wá tó rí. Wọ́n ní sauna, wọ́n ní facial, wọ́n ní kí lè má pé kí ní nail studio. Wo ó dà lọ sí section tiẹ̀ tí wọ́n ṣe tán bì màá bẹ̀ àbí o fẹ́ kí n keep fit. Láíláí tèmi dúró tiẹ̀ ń bíbá ìwọ náà máa dúró tì mí bẹ́ẹ̀ yẹn ni o. Ó dà jẹ́ àlọ́. Èmi lọ fẹ́ ṣe. Bàbá àbẹ̀fà. Ìyá mi, ṣé mi náà ló gbé báyìí? Look good. Auntie, Sir? mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ lára ìyàwó mi, gbogbo nǹkan tẹ́ níbi kẹ́ lò kó tún fine sí. Uncle, ó yẹ kẹ́ trust wa. Lẹ́yìn ẹwà tó lọ́run fún wa, àwa náà ń gbìyànjú. Ẹ yé ní ìgbéraga. Ṣé bẹ́ẹ̀ lo nail hardener, bẹ́ẹ̀ nǹkan tó ń lò bíi fleet tó dàbí kíní àti pedicure, bẹ́ẹ̀ lo kò fine. Bẹ́ẹ̀ lo wọ́n mẹ́ntí mo ní ìyàwó náà. In fact, ó yẹ kẹ́ máa sanwó fún wọn ni. Uncle lọ́nà wo? Lọ́nà wo? Lọ́nà wo? Bẹ́ẹ̀ni sir. Ṣé tẹ́ bá parí iṣẹ́ lára wọn tó bá jáde síbẹ̀ yẹn àwọn ayá máa kó wọn mi ni. Èmi gan-an mo ní dẹ̀rùn because advert ló jẹ́ fún yín. Ẹnu dùn ro fọ́. Ṣé mo wá parọ́ yìí? Ọlọ́run akúnkún wọlá tíyìn apèsè ọkọ̀rẹ́ fẹ́mi náà. Ẹ má máa dá máa dà lóhùn bó máa ṣe máa ṣeré tiẹ̀ nìyẹn. Àǹtí, mo ṣàmì àdúrà yẹn. Ṣé mo froggy? Bẹ́ẹ̀ni sir. Ọpọlọ. Bẹ́ẹ̀ni. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọkọ wọn lóde kó tún mú ọpọlọ fi gbé tiẹ̀ pọn nìyẹn. So tẹ́yìn náà bá rí any fine boy tó débẹ̀ tó wà pa ẹ ṣe kí ni? Ẹ ti mọ̀ ṣe. Uncle ẹ ṣé, ilé aláyọ̀ yín òkùnkùn ní dìbàjẹ́. Àmì o. Anyway, ṣé wọ́n ti yá wa parí lẹ́yìn sí i? Ó kọ̀ kọ̀ọ̀ká méjì tó bá ti ṣe tàn án lọ sí. Parí nìyẹn. Anyway, ó dẹ̀ pé èmi náà fẹ́ kí mi náà tọ́ka yìí náà. Ẹnu ló máa tọ́. Ọkùnrin uncle. Èmi náà fẹ́ fáìn díẹ̀ ni fẹ́ fáìn díẹ̀ sí i. Ó mọ̀ ọ̀gán tó máa jẹ bí Wọ́n lè wọ́wọ́ yín ta, obìnrin náà máa wọ owó ẹ̀. Lóò ẹ tẹ̀lé bá mi bá lè kọ́ná. Àpọ̀n yìí ò yọ lọ jáwọ́ dá mi lákàná ọjọ́ ń lọ alágídí. Àpọ̀n yìí ò yọ lọ jáwọ́ dá mi lákàná ọjọ́ ń lọ alágídí. Ọjọ́ ń lọ, ọjọ́ ń lọ, ọjọ́ ń rè bí àná. Oyinda. Ìgbà ò lọ bí òréré. Oyinda, àṣé lóòótọ́ ló lóyún. Oyinda kò dá báyìí o. Kò dá báyìí o ti ronú pa bó ṣe máa rí lára mi àtọ́. Yomi, ó jẹ́ kó ti mọ́kàn kúrò nù kíní, ó jẹ́ kó mọ̀ kó ti bọ́. Táwọn èèyàn bá tún rí wa pọ̀ sí kí ló fẹ́ kàn máa sọ. Kí o sí nǹkan tó kàn ń pè láwọn èèyàn. Ṣó yẹ, ìwọ mọ̀ pé ìfẹ́ borí gbogbo nǹkan ni. Anyway, ìwà ìtúnjírí lẹ ṣe ń ṣe torí mo sì máa gbé sákò ń lu ìwárìrì.
ẹ̀gbọ́n tẹ́ bá dánwò ẹ dán tán kí ni mo wí a ní ẹ dán tán. sọ pé ìkà ni ẹ Túnjí ṣe mọ̀ pé ìkà ni ẹ ó mọ̀ pé ò nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ tó bí mo ṣe nífẹ̀ẹ́ ó wá ń tọ́ ẹ̀ pẹ̀lú feelings ẹ̀ ó tún fún lóyún ó fún lóyún ó fún lóyún o máa gbé sákúrò nílùú ìmọ̀ ẹ lọ́wọ́. a ní tẹ́ bá dánwò ẹ kú a fẹ́ kí n fẹ́ kó má kọ́ gígó lára ibikíbi tẹ́ bá wọ̀ máa bá ẹ̀ wọ̀. alright bí kú ló lóko ni bí tàkúté ni ìpàdé dìgbà náà. wọ́n burúkú ni ẹ̀gbọ́n ìṣá. Doctor, ṣe gbọ́n ṣe. Ṣé mo lè rí ìyàwó mi sìn? Why not? But ó ti béèrè pé ọkùnrin ló bí ni àbóbìnrin. Doctor, àtọkùnrin àtobìnrin ọmọ làwọn méjèèjì. That's right. Àdúrà wa ní pé kó lọ́n fún ọlọ́mọ alálùbáríkà àti wípé ìyàwó mi ni mo kọ́kọ́ mọ̀. Kò tó mọ ọmọ ẹ. Ó ti yé yín jù. That's right, that's right. Bàbá ọmọ ọmọ ẹ ń sìn lórí bébí gẹ̀lẹ́ àti ìyàwó ẹ̀ nílé. Ṣọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ. Yeah. I want you to take it in good faith. Mo fẹ́ kó gbà bí ẹni tó ní làákàyè. Màmí, ayé kọ́ ló ń jẹ yìí. Ayé kọ́ ló ń jẹ yìí, man. Ó wá sí ibi kò mọ àbúrò ẹ, your own brother. Amen. Ohun tí ó dá kò lórúkọ méjì kò dá ni, man. Kúnlé, so you brought me out of my house àti wàá sọ fún mi pé mi ò lọ sí ìkómọ àbúrò mi. Mami, is it not enough for me to bring it? Ṣé kò ọ̀rọ̀ yóò tó nǹkan tí mo lè pè é jáde láti wá bẹ́ẹ̀ sọ? Kúnlé, kí ni kan tó mọ̀ ni pé ó kó oníjẹ́ ti bàbá tọmọ kó má lálàá o. Meaning what? Kí ló kàn ẹ́? Kí ló kàn ẹ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Kí ni stress ẹ̀? Ṣáàbùrù ẹ̀ ni? Dá mi lóhùn. Mi ò mọ̀ pé àkìtó ní bá rìn ká má lè bá ẹni sọ òótọ́ ọ̀rọ̀. But surely one thing is certain, ó ti dá mi lójú pé you've lost it. Orí ẹ̀ ò pé mọ́ mẹ́. Orí ẹ̀ ò pé mọ́ mẹ́. You've lost it, orí ẹ̀ ti dàrú. That's it. Nǹkan tó ń try to sọ ni pé Yes. pé mo ti ya wèrè. Oh yes. Then kí ló ń bá wèrè ṣe fún? Fi wèrè lẹ̀ jẹ́ kó já síta. Fi tiẹ̀ ṣe tiẹ̀ náà. Man, ṣùgbọ́n one thing is certain though. Tó bá lè ṣe lé fọmọ ìyá ẹ̀, ọmọ ìyá ẹ̀. Mélòó ń ta àtọ̀ rẹ̀. Tó bá lè bá ọmọ ìyá ẹ̀ dú obìnrin, then o lè bá èmi dú obìnrin. Tó bá dẹ̀ lè bá mi dú obìnrin, then you can kill me. Oh man, yes you can. Ọ̀ṣọ́rí mi ń lọ. I'm out of here. Nǹkan tó ń jẹ́ kó yé mi ni pé tòótọ́ ni gbogbo nǹkan táwọn èèyàn máa ń sọ. Ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọdẹ. I'm out of here. Leave it. Ṣé gbọ́ ọ̀tí lè tún sọ sí? Kò ní da fájà, kò ní da fọ́dẹ àti fèrè ẹ̀. Kí ló máa ń ṣàwọn èèyàn tó yẹ pé tí wọ́n nìkan ló máa ń rò, wọ́n ń rò tí téèyàn mọ́ títí wọn rárá. Doctor, kí ni nǹkan tó ṣe ọmọ wa gan-an? Kejì. Fọkànbalẹ̀, ó kàn ní crisis lásán ni. Crisis. Yes. Crisis ló ní. Ó dẹ̀ possible kí irú kan tó ṣe yìí kó máa wáyé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. But doctor, kò sí gbàrí náà. SS lọ́mọ yẹn. Ó dẹ̀ máa ń possible kí irú ẹ̀ kó máa wáyé lẹ́kọ̀ọ̀kan.
anytime tẹ́ bá ti notice irú problem bẹ́ẹ̀ ẹ tètè máa gbé bọ̀ bí then ẹ máa expose ẹ sí cold weather torí òtútù máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn ọmọ ss yẹn kó dì then tẹ́jẹ̀ bá ti dì kò ní lè circulate dáadáa ìyẹn ló dẹ̀ máa ń sábà fa crisis yẹn most of the time tẹ́ bá ti wà careful bẹ́ẹ̀ then kò ní sí problem. So mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí doctor. mi fẹ́ fi gbígbọ́ ṣe aláìmọ́. àbáyọ sọ fún mi kí ni tó ń ṣe ẹ gan tell me kí ni tó ń jó ẹ ní ọwọ́ tó lè fi jólẹ̀ ìgbà tó ti yọjú sí ibi ìkómọ àbúrò ẹni mi ti mọ̀ pé kò sí tó lè dá lára yes. lóòótọ́ ni àbáyọ̀mí bí mo ṣe ń wù ẹ́ yìí kò sí tó lè ṣe wá gbọ́ o ohun tí o bá mọ̀ wípé o fi ṣe ọmọ àbúrò ẹ tó fi ń fè ní kú Fọlájí òun ni kò yá sọ o torí pọ́mọ yẹn ò gbọ́dọ̀ kú Tóbi ò gbọ́dọ̀ kú tí Tóbi bá kú tí nǹkan kan bá ṣe gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Daddy àǹtí ẹ ń surprise mi o no ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ṣé Ọlátúnjí ló sọ fún yín pé èmi ni mò ń ṣe ọmọ òun ni àbí ẹ kàn rò bẹ́ẹ̀. You must be very stupid. Gangan yes gọ̀ rọ́lá kí ló rò pé à ń ṣe mí ná ṣó rò pé à ń ṣe tẹ́ntẹ́n bí ni àbí à ń ta kite nonsense. ẹ̀gbọ́n kò sáì fún gbogbo ẹmọ tẹ́ ẹ̀ ń ṣe yẹn kò sáì ayé ò yọ́n bí rárá ẹ̀yin tẹ́ sọ pé lè jíyàwó mi gbé kò sí nǹkan tẹ́ lè ṣe fún ọmọ mi náà n bá ní kí n wá fẹjọ́ yín sun àwọn tó ní wa torí kí n tó gbé ìgbésẹ̀ tí n fẹ́ gbé tí n bá gbé tí mi àtẹ̀yìn bá kẹsẹ̀ wọ ṣòkòtò kan náà ara ni ọ̀tá yín. kò sí nǹkan tó lè ṣe ṣùgbọ́n kò sí nǹkan tó lè ṣe fún mi àbúrò ló jẹ́ sí mi ò lè ṣe nádà ṣó ti gbọ́ ṣó yẹ nǹkan tójú ẹ̀ ń wá òun lójú ẹ̀ rí yẹn ṣòro pé a ti fẹ́ àwọn olójà ni náà tó ọbẹ̀ ló ṣòro ó rò pé tí wọn bá ti marry wedding ó máa ń lọ smoothly ni no my brother not like that. look ṣe òun lérí níbi tí mo jókòó sí àbí ìwọ tó ń do òun ráì sọ̀rọ̀ mi ò rò pé orí ìyá yín pé ibi tó wà á pa. orí ìyá wọn kúkú pé ẹni ẹlẹ́ni tó ti sùn ó kàn jẹ́ pé ẹ̀gbọ́n mi gan pàápàá nígbà táwọn náà lọ níṣẹ́ náà kúkú gbé pílò wọn gbé dání ni. di àyọ̀ á. ṣé nǹkan tẹ́yìn náà máa sọ nìyẹn nǹkan tẹ́yìn náà máa sọ nìyẹn. ok. àbáyọ. ẹ wo nǹkan tó bá wù anybody ni kò fẹ́nu ẹ̀ sọ I don't give a damn. dádì ṣé àbáyọ ti fún gbogbo asórí ìjókòó ti lọ náà nìyẹn. òǹbí mi léèrè ní àbọ̀kan fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di newscaster síbí. dádì ẹ ṣe mo dúpẹ́ àwọn Yorùbá bọ̀ wọ́n ní kí sòbíà tó dègbò olúgọ̀bẹ̀ là ké sí. Túnjí ìwọ fi sòbíà lẹ̀ kó fi olúgọ̀bẹ̀ sílẹ̀ ntí àwa ń fẹ́ òun lọ́lọ́run fẹ́ ntọ́lọ́run fẹ́ òun làwa máa ṣe kò yẹn sìn unity ìfẹ́ láàrin ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe ń ṣe láti àárọ̀ ọjọ́ wa
òun ni mo fẹ́ ká padà sí ok. wo síbẹ̀síbẹ̀ náà Túnjí àwa ṣe sùúrù ni èṣù ló máa ń gbógun èṣù ò ní ráàrin yín dúró sí o. ó yìí rí bẹ́ẹ̀ náà ni ó yìí máa padà dà náà ni sùúrù ni kò wá lọ ṣe ó ti gbọ́. ṣe ìyá rẹ̀ wọ́n gbọ́ bẹ́ẹ̀. Hello. Hello. Túnjí. Good. Wo. O disappoint mi gan o. Nígbà tó kì í ṣe literate, kí ni gbogbo àwọn rubbish tí mo ń gbọ́ pé o ṣe yẹn? Wọ́n ló lọ ń bẹ̀gbọ́n ẹ̀, wọ́n accuse ẹ̀gbọ́n ẹ̀ pé òun ló wà behind the sickness tó ń ṣọmọ ẹ̀. Ó yẹ kó yẹ jù bẹ́ẹ̀ lọ náà. Ìwọ fúnra AS, oyin náà AS, ẹ̀yin méjèèjì báwo lẹ ṣe ní BSS? Ó kọ́ lọ wọ unfortunate pé first born yín ló lọ jẹ́ SS, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ̀lé bí ọmọ SS. In fact, tó bá lè tè falẹ̀ mọ́ràn ara ẹ̀, àfàìmọ̀ kẹ́ má lose ọmọ yẹn untimely. Doctor, ẹ̀ ń dẹ́rù bà mí o. Well, mo sorry tí n bá sound bẹ́ẹ̀ tó ń dẹ́rù bẹ́ẹ̀ o, but òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun, òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé lèmi ń sọ fún ẹ yẹn. Èèyàn ò lè fi ojú ọ̀nà lẹ́kọ̀ọ́ máa torí bọnú gbó. Kí la máa ṣe báyìí doctor? Well, ìmọ̀ràn tèmi lè gbà ẹ́ ni pé each time tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ kó máa gbìyànjú láti du ẹ̀mí ọmọ yẹn. Make sure pé òun fún ní medication rẹ̀. Then tí ó bá fẹ́ kọjá agbára ẹ̀ tètè máa gbé bọ̀ lọ́sítù. Ẹ ṣé gan doctor. Well, kò tọ́pẹ́. Ọjà kí mi sọ fún ẹ, ó yẹ kí wọ́n náà ti kọ́gbọ́n báyìí. Àwọn àìmọ̀ kan tó ń ṣe àwọn èèyàn wa nìyẹn láyé àtijọ́. Tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n á ní ẹnìkan bí àbíkú. A ní bóyá àjẹ́ kan ló pa ọmọ kan, a ní ẹnìkan ló ń ṣe ọmọ níbì kan, kò sẹ́nìkan tó ń ṣe ẹnìkan. Báyìí àwa bí SS ọmọ bí àgbà náà ni o, téèyàn bá náwó lé lórí, ó máa kú náà gbẹ̀yìn ni. Ọlọ́run jẹ́ kí òye tètè yé gbogbo wa. Doctor, ẹ ṣé gan, ẹ ṣé gan. Túnjí, àwọn mi kò lọ gba owó yẹn sílẹ̀ lálẹ́ yìí so that ẹ lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́ yín ní àárọ̀ ọ̀la, ìyẹn ò ní jẹ́ ìdíwọ́ fún yín. Èmi náà ti rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀, mo kàn ní kí n fi tó yín létí ni torí mo lè take irú decision bẹ́ẹ̀ yẹn fúnra mi. Kò sí problem tó wà ń bẹ̀ ni pé kò lè tètè lọ torí o mọ̀ pé tí wọ́n bá fẹ́ gba owó rẹpẹtẹ ní báǹkì ìlú wa yìí wàhálà ẹ̀ máa ń pọ̀. Bẹ́ẹ̀ ni sir. Kò ti gba owó yẹn sọ́wọ́ kí iṣẹ́ yín lè yá o. Túnjí, no delay. No delay sir. I repeat, no delay. No delay sir. Tó bá bọ́ síta kò pàkín fún mi. Ó dà sir. Akin, ṣé ọmọ tó rẹ̀? Báàgì tí mo wà látàrọ. Ṣé o sì ṣá? Contract tí company wa ti ń lé fúngbà díẹ̀. Wọ́n ti approve ẹ̀. Ọ̀gá wa ní kí n lọ bá wọn gbowó ní bank. Àti pé ọ̀la náà bẹ̀rẹ̀ iṣẹ́ ní site. Má sọ fún mi pé owó ló wà nínú briefcase tó gbé wọlé sí. Yeah, owó ni. Báwo ló ṣe máa ń ṣe báyìí Túnjí? Ṣé o rò pé ó save ṣá? Ṣèbọ́lá ni a máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ó safe náà. Sí kọ̀kọ̀. O ṣáà má kó bá mi mo fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ o. Ọlọ́run, ọdún wo ni mo fẹ́ ṣe gbogbo ilé ìdàgbà yìí? Lórí àìsàn yìí, owó ti tán kélé. Àìsàn ojoojúmọ́ yìí máa wá sú mi o. Ọlọ́run.
bá tiẹ̀ lè wá fi kú bá mi bọ ọmọ yìí láṣìírí kó yé jìyà kó yé jẹ ìrora báyìí lè dàrú má lè jẹ yẹn náà ni oníkálukú àdè máa lọ́rùn ẹ̀ torí nǹkan tó ń kókó èmi àti bàbá ẹ̀ tí mo fi ṣọkọ pọ̀ ní ojú yìí náà lọ. ṣàánú mi kò ní lọ. Túnjí owó tó wà lọ́wọ́ ẹ̀ ń lé ńkọ́ ó dẹ̀ múnú ẹ̀ abo fẹ́ kọ́mọ ikú ni Túnjí tí nǹkan kan bá ṣe ọmọ mi wọ́n á mọ nǹkan tí a jọ ṣètì lè fi jóná. Oyinda yìí pariwo náà àwọn èèyàn gbóhùn ẹ. wọn ì tí gbóhùn mi o mo máa gbé máìkì tó bá yá alúkẹ́ẹ̀sì tó bá gbóhùn mi dá mi lóhùn á yẹ̀ lẹ́nu jẹ́ kí nǹkan kan ṣe ọmọ mi. Look, Oyinda, nǹkan kan ò ní ṣọmọ wa. Okay. Ó mọ̀ pé owó lówó là lọ́wọ́ mi. Bó tilẹ̀ nǹkan kéré tó tí n bá yọ ọkàn náà ó máa affect mi. Ó dẹ̀ pé mo lówó lọ́wọ́. Owó lówó ló wà lọ́wọ́ tiẹ̀. Nínú kí iṣẹ́ oníṣẹ́ ṣe àti kọ́mọ mi kú, èwo ló importance ẹ jù? Okay. Túnjí, ibi ló ṣe jókòó sí. O ní lọ wá owó yìí. Tí mi ò gbọ́ ti lọ owó wá kán lè ṣe ní oh God. Ó dà pọ̀ mọ́ condition tọmọ ẹ wà ṣá. Ó fẹ́ pa ni. Mo ti ń lọ. Ó fẹ́ pa ni ìka. Doctor, meanwhile, how far? Tó bá ti lọ mú tó get on drugs yẹn, ọmọ yẹn máa wà okay. Túnjí á dá mi mọ̀ tí nǹkan kan bá ṣe ọmọ mi. Lẹ́dàá mi, ṣàánú mi tèmi dánwò ẹ̀. Mo ti wá di ẹni tí Oyinda ń pariwo mọ́. Àṣé kò tiẹ̀ sí nǹkan tó ń jẹ́ ìfẹ́ lójú wàhálà. Oyinda ò tí wá kí ẹ̀ fún mi mọ́. Kò rò nǹkan tó lè ṣẹlẹ̀ sí mi tí mi ò bá ṣe iṣẹ́ oníṣẹ́. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ kọ fún mi ní little time kí n fi wá owó tí mo lose má dẹ̀ bẹ̀rẹ̀ ṣe títí next week. Ó ṣe gan kì í ṣẹjọ́ ẹ̀ abólówó ṣe kúmọkúmọ ṣèbí mi ni mo fún ẹ láǹfààní láti lọ gbowó ní báǹkì èmi náà mo tún fún ẹ láǹfààní láti gbé owó yẹn lọ sílé kò yẹ kó má padà wá bí kò máa pàlọ́ fún mi. Kò ń ṣe bẹ́ẹ̀ sà, ọmọ yín ló sick. Ọmọ ta ni? Ọmọ èwo ló sick? Ọmọ tiẹ̀ ló sick kì í ṣe ọmọ tèmi.
ọmọ mi ọmọ yín náà ni. láyé ìwọ kọ́ ló mọ ibi tó ti rí ọmọ arúgún, ìwọ kọ́ ló mọ ibi tó ti rí ọmọ kòkòrò ajẹnirun tó ń fi àìsàn gba owó lọ́wọ́ ẹ nígbàkúgbà. Túnjí o, ṣé o mọ̀ pé this is not the first time lórí this same issue tó mo máa fi ọgbọ́n pé ọmọ ẹ síkì tó mo máa náwó company jẹ. Ó ti tó lásìkò yìí, ó ti tó, ó tó bẹ́ẹ̀, ó tó gẹ́. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé lọ wá owó tó ná kù bá wa gbé, tó bá sì kù lọ́wọ́ ẹ bá wa gbé yòókù, a ní ìdí ẹ̀ ń léṣẹ́ yìí. Ẹ má ṣe bẹ́ẹ̀ sá, ẹ jọ ẹ kàn fún mi ní second chance, kódà máa surprise yín. Surprise wo ló tún fẹ́ kọjá ètò ti ṣe? Ìwọ tó kówó company tó kóná tó lọ́mọ ẹ síkì, surprise wo ló tún fẹ́ jẹ tó tún máa jẹ́ surprise? Túnjí, mo fi Ọlọ́run bẹ̀ ọ́, sórí bẹ́ẹ̀mi àti ẹ̀ ṣe ń sọ yìí ó ṣì ń dá o. Tí n bá take up officially pẹ̀lú ẹ, o ò ní fẹ́ràn mi. Túnjí o, bọ́tà lọ́fíìsì mi. Túnjí mo ní kó bọ́sítà lọ́fíìsì mi. Bọ́sítà arúgbó. Iṣẹ́ ti bọ́. Ìgbà ó wá lọ́mọ tá à ń ṣe gbogbo wàhálà lórí ẹ yóò ní kú. Ó di dandan kọ́ mọ́ kù torí ss tí ò bá rí tọ́jú bí àwòdì tó ń re ìbára ni tẹ́ fùfù lẹ́lẹ́ tá ń dì pa. Àwọn àgbàlagbà náà máa ń dáṣà kan, wọ́n ní àkùkọ adìyẹ bàbá mi kan láéláé, àkùkọ adìyẹ bàbá mi kan láéláé, owó ní jẹ́ kí jàgbàdo. Kọ́lọ́ máa gbé ajáde àpò sínú ẹbí ẹnì kọ̀ọ̀kan nù wa. Àmín. Ó dábọ̀ ṣe ṣàmì, ṣé ló yẹ kéèyàn ṣàmì kó gbé tó àdúrà mi torí pé gbogbo nǹkan tó possible kó ṣẹlẹ̀ pátá lóró kalẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àìmọye èèyàn náà dẹ̀ ti fi àìmọ̀kan kóra wọn sírú wàhálà èyí tó yín imagine yìí. You see, tó bá bí wọ́n ní ìfẹ́ ni, wọ́n kàn ń purọ́ mọ́fẹ́ ni. Àwọn nǹkan tó yẹ kéèyàn mọ̀ ó yẹ kó mọ̀. My dear, kò yẹ kí èèyàn lajú ẹ lẹ̀ bọ́ sínú ìgbéyàwó láì mọ genotype àti tìyàwó ẹ̀. Ó dẹ̀ wà important kéèyàn mọ blood group òun. Those two things, they are very, very important. Blood group. O positive ni ẹni o, O negative ni o, B positive ni o, and so on. So that emergency bá tiẹ̀ ṣẹlẹ̀ pé o need the blood, àbó o need láti donate the blood. Wàá mẹ́ni tó lè donate fún, àtẹni tó lè donate fún ẹ. Then genotype. Ó yẹ kó mọ̀, AS ni ẹni, AA ni ẹni, SS ni ẹni. Because ó léwu tí AS bá lọ ṣe mistake fẹ́ AS ẹgbẹ́ ẹ̀. Kò sí bí àwọn méjèèjì ò ṣe ní bí ọmọ tó máa jẹ́ SS. Because àwọn méjèèjì carriers ni wọ́n. So gbogbo àwọn nǹkan yìí ló yẹ kí èèyàn mọ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀dẹ̀ tí wọ́n mọ̀ ṣùgbọ́n wọn ní àgbọ́yé. Ẹlòmíì ń ṣorí kunkun. A ní kò sí tó fẹ́ dà fóun. Tán bá wá bímọ oníwàhálà tán wọ́n máa sá kíjokíjo kiri. Àǹfààní wo ló wà nù ká ṣègbéyàwó tí ò ní nífọ̀kànbalẹ̀? Now, Túnjí, o ti mọ blood group ẹ, o ti donate fún oyin, ó dẹ̀ ti ṣàǹfààní fún. If you ask me, ìmọ̀ràn tẹ́mi máa gbà ẹ́ ni pé since tí o ti mọ̀ pé AS ni ẹ́, AS ni oyin, o dẹ̀ mọ problem tó lè emanate from tẹ́yìn méjèèjì bá fẹ́ra, fi oyin lẹ̀. Jẹ́ kí oyin fẹ́ ẹni tí ó love látọkàn ẹ̀ wá. Ó dá mi lójú pé ìwọ náà wà rẹ́ ni tí ó love ẹ látọkàn ẹ̀ wá tí ìwọ náà dẹ̀ máa love ẹ. But
ìmọ̀ràn lèmi gbà ọ́ ìwọ ló ní final decision àwọn àgbàlagbà ní alátiṣe ni má ti ṣe ara ẹ̀. Doctor, ẹ má wọlé làágùn jìnnà jù gbogbo ọ̀rọ̀ ló yé mi yékéyéké mo ti gbọ́ àgbọ́yé ó dẹ̀ di dandan kí n mú lò wọ́n máa ń sọ pé ọlọ́gbọ́n ló dorí ẹja mú ìran òmùgọ̀ àwọn adìrú ẹ̀ mú. ẹ ṣé gan. dókítà kankan ni mo fẹ́ rí mẹ́. ẹ ò lè rí dókítà ń sin èèyàn wà lọ́dọ̀ òun. ẹ má ṣe lè fún mi ẹ̀yẹ wọlé ẹ sọ fún wọn ẹ ní bossman èmi nígbà tí gbọ́rúkọ mi wọ́n máa ní kí n máa wọlé ni. mo ti gbọ́ ẹ ní sùúrù dé wọn ní pẹ́ jáde mọ́ ẹ ní sùúrù ṣe gbọ́. Dókítà, ẹ ṣé gan. ìtọ́pẹ́ jẹ́ ká tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òní gbà ẹlòmíì àti ẹni kò sí kankan tó ń fẹ́ máa ṣe test fún kó tó máa rí not even the blood group ká má ṣe aṣọ genotype. Doctor, ẹ ká sọ. Bọ̀sùn nítorí ẹ gbódìẹ o. A máa sọ yẹn later. Doctor yìí ni mo wá rí. ṣé o sí. ṣé kò ń ṣe pé o ti kó jombo pẹ̀lú bó ṣe ń yún abẹ́ yẹn. ẹni tèmi ń wò yìí o no doubt about it eléyìí ti gbégudẹ. Bọ̀sùn mo máa ń sọ fún ẹ òun gbọ́n. Doctor ẹ wá dá mi lóhùn feelings mo ní ò dẹrùn rárá ṣe ti rí doctor mi ò rí tọ̀tọ̀ tí mo ti máa rí tọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ òun àtọyún ló ìjọba ń jáde ìyẹn gangan kọ́ ló ń bọ́dà mi bíi pé kí n kàn máa lọ ẹlẹ́mọ òwò ìtújú ló máa ń fún mi kí n wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ kábẹ́ máa yún mi. from gbogbo àwọn tó sọ yìí o mo ti kó àtọ̀ sí tẹni tó ń yún ẹyẹn iná ti wà ń bẹ àti ẹ̀dúpẹ́ pé èyí tó ṣe rọgbọ́n dà sí lélẹ̀ sórí ìmọ̀ràn mi sí ẹni pé tá a bá jàjàrí eléyìí wò tán gbogbo fúlẹ́ńgé ẹ̀yẹn kó jẹ́ kó dínkù ó gbọ́ torí pé ètò dé sí ẹ lára yìí gateway ni fún àrùn tí ó gbógun I mean HIV/AIDS. Jùmọ̀kẹ́ bá mi wákàtí ẹ̀. ló wà jẹ́ kó gbọ́ o. nǹkan ti gbàgbọ́ yé tí má ti bọ́nú ilé ìwọ́gbà jẹ́ má bọ́. ẹ̀gbọ́n mi ẹ má bínú sí mi mo fẹ́ kẹ́ dáríjì mi mo mọ̀ pé mo ti tú yín láṣọ ní gbangba torí náà mo ṣe pé àwọn ẹbí kí wọ́n wá bá mi bẹ̀ yín ẹ fi yèdè nù mo dẹ̀ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ arábìnrin dénú òun náà dẹ̀ nífẹ̀ẹ́ yín gan ìfẹ́ tó wà láàrin wa ìfẹ́ apá kan ni kò nífẹ̀ẹ́ mi tó bí n ṣe nífẹ̀ẹ́ medically ẹ wà compatible AA ní AS lòun AA free láti marry anybody tó bá wọn àmọ́ tí AS àti AS bá marry bí ẹni tọ́nà wá wàhálà ni torí náà àtàkókò yìí lọ mo yọ̀ǹda oyin dà fún yín. wá ọ̀rọ̀ ló gbọ́ tí àbúrò ẹ̀ sọ yẹn wọ́n ní tí ẹlẹ́jọ́ bá mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ níṣe tí Túnjí ti mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé tó dẹ̀ ti gbé ṣe ni kò fà á mọ́ra kò dẹ̀ dáríjì torí wọ́n ní tí a bá fọwọ́ tún bọ́ wọn wí àfi òsì fà á mọ́ra kẹ́hìnsìn mo fẹ́ kó fa àbúrò ẹ̀ mọ́ra kò dẹ̀ dáríjì ojú ẹ̀ lọ.
olúwa ò ṣe o òkú ọ̀run pàápàá mo ṣẹ̀ṣẹ̀ wá gbà báyìí wípé ẹ̀gbọ́n mi ò gbé pílò dání ni. ọlọ́run o inú mi dùn láti rí irú ọjọ́ èní yìí. àbáyọ̀mí àgbà máa ń gbà ní o ipò àgbà ló wà àwọn tó gbọ́dọ̀ máa gbà mọ́ra o gbọ́dọ̀ máa gbà mọ́ra ni. àbúrò ẹ̀ ti sọ̀rọ̀ kalẹ̀ dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ tó léwu kó ṣẹ̀ mo fẹ́ kó dárí ẹ̀ṣẹ̀ jì. má wàá dúró sórí àbúrò ẹ̀ nìkan wàá dáríjà wá náà lóòótọ́ náà máa ń sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni àwa kì í ṣe àgbà òṣìkà kò yẹn sìn àwa ń wá bí nǹkan ṣe máa lójútó ni torí tá a bá ba débi tá a bá dé ńgbà náà kò yẹn sìn ọ̀rọ̀ ní débi tó dé ṣe yẹn sìn so dáríjì àbúrò ẹ̀ kò fà mọ́ra. òótọ́ ni wọ́n sọ yẹn ṣùgbọ́n tá a bá pẹ́ lórí èmi èsìkéṣì á bá wa ń bẹ̀. Oyinda Mọ́lá.